ọmọ bo ni ẹ ọmọ Ìfàkì ok kí ló ṣẹlẹ̀. àná mo rí ẹ̀ ní ìlànà. kí lorúkọ ẹni o. Jeremiah. so bá ṣe wá rí alánà aṣáwá sọ mo á sọ fún mi wọ́n á ní ọ̀rẹ́ àfà pé ẹnu gbẹ ọ̀ wọ́n á ní òkè wọ́n á ní kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí wọ́n á ní òkè pé kí n ní sùúrù tó yẹ pé mo máa ẹ̀gbọ́n ó sọ pé òun ní ibì kan tí ò ní St. Michael wọ́n á ní kí lọ síbẹ̀ pé nǹkan máa béèrè gan pé yẹ pé báwo ni security ibẹ̀ wọ́n á ní security ibẹ̀ pé kò yẹ pé ọwọ́ òun ló wà pé òun mọ̀ bó ṣe ń rìn so èmi dẹ̀ lọ síbẹ̀ àti tí èmi wá dẹ̀ fi lọ síbẹ̀ mọ́ àìsí òun á ti sọ táǹkì tí òun máa wá so wá ní 11 sí 12 so máa ń lókè pé màá dúró síbẹ̀ so bàtà tí èmi bá fi dúró síbẹ̀ mo wá gbúrò ẹsẹ̀ mo rò pé ẹ̀ pé òun kan ló ń bọ̀ so bọ̀ tí mi ò wá àìdìmọ̀ so bọ̀ tí mo bá pé ẹ̀ pé kì í ṣòun màá sapamọ́ sí ẹ̀yìn ìdẹ̀kùn mi màá mọ̀ pé ẹ̀ pé àwọn kan máa ṣílẹ̀kùn wọ́n já ṣílẹ̀kùn já jáde síta bàtà tí mo wá fi jáde síta wọ́n á béèrè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀ pé bíbí kan mo tẹ̀ parọ́ pé yẹ pé kò sí ọ̀kan pé yẹ pé kọjọ kan ṣàánú mi pé mi ò rí bí sùn mi torí mi ò sùn tán máa so bàtà tí wọ́n ṣàwá pé security àwọn ọlọ́dẹ so bàtà tí wọ́n fi pé máa wọ́n ṣàmú mi lọ́bẹ̀ so àwọn obìnrin gan wà ń bẹ̀ kan so wọ́n ṣàwá sọ fún mi pé yẹ pé kì í jẹ́wọ́ so bàtà ibi tí wọ́n ṣà sí nà mọ́ aláníkọ́ ní sùúrù pé yẹ pé màá sọ pé tí ojú mi rí so èmi dẹ̀ explain fún wọn pé yẹ pé bá pé oníṣẹ́ tí afẹ́ wá ṣe ń bẹ̀ pé kí ni iṣẹ́ tẹ́ fẹ́ wá ṣe. afẹ́ wá jọ kìíní popping machine. àti kí tún ní. pẹ̀lú tiles. kó sílé ọba ẹlá. àtìgbà wo tiles tán kó sílé ọba ẹlá àbí. tán tẹ̀ dá ń bẹ̀. ok àtìgbà wo ló ti mọ Jeremiah. ìṣẹ̀lẹ̀ àti amọ̀ra wa prison. prison lẹ ti mọ̀ra yín. ok iṣẹ́ wo lẹ wá dẹ̀ ti ṣe iṣẹ́ wo lẹ ti jìjọ ṣe papọ̀. àti iṣẹ́ pọ̀. bíi báwo just mention iṣẹ́ tẹ́ ẹ ṣe wàá sọ iṣẹ́ wo a lọ jalè níbí o a lọ ṣe báyìí ni o iṣẹ́ pọ̀ oríṣiríṣi. àjọ pé last year August àtijọ́ lọ ṣiṣẹ́ rí. irú iṣẹ́ wo. àjọ àpò pumping machine. níbo. níbi St. Michael. ok. so gbàtí àdẹ̀wà kò tán so àtúndú lọ sí ibòmí a lọ sí Ìfàkì. ok àmì Ìjẹ̀rò. ibo lẹ ti ń ta ibo lẹ ti ń ta. ọjọ́ náà ti ń ta ẹni tó máa ń kó lọ yẹ ni. ẹni tó máa ń lọ kí lorúkọ ẹni tó lọ ń kó lọ yẹ. ìdó gbójú sókè ọ̀gá ẹ̀. olóyìnbó ìdó lélẹ̀ ok and Jeremiah lélẹ̀ àbí. Jeremiah nìyẹn o. ṣe ẹ ní ìbọn tẹ́ ẹ̀ ń lò. òun ló ní tiẹ̀. ṣe ẹ ní ibo ló wà. ọwọ́ ẹ̀ ló wà. ìbọn mélòó lẹ ní. mẹ́ta ó ní bárẹ̀ kan cotton bárẹ̀ méjì. pẹ̀lú stainless kan. pẹ̀lú stainless kan. ibo lẹ́dẹ̀ máa ń kó pamọ́ sí ibo ló ń kó pamọ́ sí ọ̀gá. ìtẹ̀jọ́ ni àdáhùn kankan. ibo lẹ́ ń kó pamọ́ sí. so ọjọ́ ní ìpínlẹ̀ pé òun ní kíní fọgá sí Ọ̀yẹ́. ok so ó dẹ̀ jáde sí Ọ̀yẹ́ so opportunity ẹ̀ náà ló wà. àkókò máa bá wọn. ok. ìgbà tó ní ó kó wá sí ìdókòló ló ń bá báwo lẹ́yìn lọ́sọ̀kọ́ máa ń ṣe tó bá kó wá sí ìdó níbí. ó máa ń kó tó bá fẹ́ kó wá síbí ó máa kó sínú mọ́tò wá gbé wọlé wá ti gbé wọlé sínú post office mi. ta ló ní mọ́tò. ló ní. mọ́tò mélòó ni. méjì. ọ̀kadà mélòó. mẹ́ta. ó ti tó gbà ó tó ti mọ Ìdòwú. ó ti pẹ́. àti tó how many years 2 years 3 years 4 years ibo ó ti tó gbà ó. àti tó 10 years. ẹ ti mọ ibo ṣé inú prison náà lẹ ti pàdé. ìrọ́ kò lọ prison. òun ò lọ prison. ó ti dá ẹ̀mélòó tí wọ́n ti lọ sí prison. ẹ̀méjì kí ló dẹ̀ ṣe ń gbà. mo ṣe fraud mà. irú fraud wo. mo bá yàn ta ọjà mà. ok níyàwó nìyẹn. kò tí ìpínlẹ̀ kan bó ṣe kò tí pẹ́ tí nǹkan ti ṣẹlẹ̀. yíyàwó. àṣà níyà bẹ́ẹ̀ 2001 2022 ẹ ṣé gbà yíyàwó ni wà tẹni pàdé ní prison. a pàdé ní
apàdé ní around 2022 yẹn tó parí. ló pàdé ẹ̀ ní prison ok so gbogbo eléyìí tẹ́ ni èèyàn mélòó ló dà tẹ́ ti pa èèyàn 5 níbo lẹ ti pa. ìkan jèrè kan lè ṣá. ta ló pa. kí lorúkọ ẹni tó yìnbọn lu ti jèrò. kí lorúkọ ẹ Jeremiah. nílẹ̀ gbà lọ́wọ́ ẹni tó ẹ̀ pa ní jèrò. ó gba pounds lọ́wọ́ ẹ̀. ìgbò ló ti wá. South Africa. ẹni tẹ́ pa nílé sà ta ló tún yìnbọn lu náà. náà. máa dárúkọ ẹni tó yìnbọn lu.